Mewolaka, my sister, I used to like you. Let me put it that way, because right now I don't know what I feel about you. I used to like you. Shori, you just show the world who you are. To get it. Underneath that veil and that hijabi thing, you are a totally different person. Ben, oh ni wara. You are not a compassionate person. You only think about yourself. And when things are not going your way, heaven must fall. And that is a shame for somebody to ń borí bẹ́yẹn. Mo mọ̀ pé ẹlẹ́yà tẹ́mú lèmi o. But ẹ̀yin tẹ́ ẹ rò pé my attitude is not as bad as yours. Sorry to say. Ẹ kàn borí ní ẹ̀bù wa. Ọjọ́ tí Lizzy tó ń ṣèdí ẹ̀ ń bí báyìí, gbogbo alájáde tá à ń sọ pé olóṣì ni kíní kan ṣe kíní kan ni. Everybody wrote for you on this social media space. Àtẹ̀mọ́ pé the woman know what she's talking about. Did she lie? Wọ́n sọ pé ìyá dúpẹ́ lọ́wọ́ Mewolaka for their ṣe kan. You literally came outside to roast another woman for what she did privately with her husband. And you are thanking people who they stood by you. If that is not midlife crisis, I don't know what else you can call it. For a married woman, is that a shame? You just ridicule yourself. Níbi tó ti rò pé o ti fẹ́ o fẹ́ fi Sisi Alagbo ṣẹ̀sín. Ó fi rẹ̀ ṣẹ̀sín nìyẹn. First thing first. Dorcas, my baby. I think you don't know the gravity of who you are. Ben. Wo ìgbà tí Sisi Alagbo tó máa ṣe appreciation. Ó lo èdè kan. Ó ní abiyamọ tòótọ́. Boss lady, èyí táyé ṣe. You are bigger than what you think you are, or than who you think you are. Mélòó gan ló fẹ́ gbà lọ́wọ́ Sisi Alagbo? You are bigger than who you think you are on this social media space. Mewolaka. Ọmọ Sisi Alagbo tó mọ̀ ẹ́ kó tó mọ̀ Dorcas. Ó ní Dorcas abiyamọ tòótọ́. Where does that place you? Ó ní mo sọ pé tó bá rò pé o fẹ́ shame Sisi Alagbo, you just end up shaming yourself. Ìwọ ló ṣẹ̀sín náà, Mewolaka. The way you thought social media, mo máa sọ kíní kan kó tó sáwá social media for validation for kíní. Always understand that social media máa ń yí ni. You wanted to trend that kíní so that wọ́n máa fi Sisi Alagbo ṣẹ̀sín, but ó twist mọ́ ẹ lọ́wọ́. Ó fẹ́ ra pity party pé ṣe bó sọ you are the kíní kan. Ó kì í ṣàgbàmọ́ là á gbọ́mọ pa ní Mewolaka. Tó bá jẹ́ pé ọmọ ẹ ní Sisi Alagbo, ṣé o máa ṣerú show of shame tó ṣe yẹn? Ajá mọ́mọ́ tí ẹ̀ fún lọ́mú. Would you say that? Tó bá jẹ́ pé àbúrò ẹ ní Sisi Alagbo, ṣó ò ní daṣọ bò nígbà tó wà ń hò ní? Sórí iyì tó yẹ kó gbé fún ìwọ ló ti gbé fún boss lady torí ó ṣẹ̀sín. Even when she updated that, come and drag her on her behalf. Come and drag her pé ìjà ìyá àtọmọ ni wà àti ẹ̀ńdà. Ìgbà tó yẹ kó tún show mọ̀ pé you are not correcting her from a place of love. You are correcting her wípé ṣé kò tán ẹ, Ọlọ́run ti mú ẹ, Ọlọ́run ti fi ẹ fún mi mú. Ọmọ yẹn fi ẹ ṣẹ̀sín pẹ̀lú thanks appreciation video tó ṣe. She mentioned everybody's name. She did not mention your name. Sórí ọ̀rọ̀ tó sọ kì í ṣe pé bad. But bó ṣe gbé kalẹ̀ ni, it's not coming from a place of love. This is somebody that has been your daughter. You brought her to limelight.
Why don't you call her phone? Kí ni gbogbo rubbish tó lọ ṣe? Never in your life. Ara nǹkan tí mo sọ fún ẹ ni. Bí àgbàlagbà tí ò kì í ṣàgbàyà. Èèyàn tó fẹ́ kó dáa fọ́mọlàkejì ẹ̀. Bó ṣe máa ń ṣe nìyẹn. But you prove to the world that, under the veil, you are a demon. And that is so shameful because I love you so much. Mo máa ń gbèsè ẹ lẹ́yìn ni because I don't even expect you to stoop so low to that level. To you, you thought, this is social media. Nǹkan tó bá rò pé máa trend kò ní trend. Oh yeah. Shebi you thought people were going to drag her and talk about her. Look at how people were talking. Pé ìbọn àtọkọ ẹ̀ náà lọ ṣe fantasy. Kí ló kàn wá pẹ̀lú? The mistake they did is they record it. Lẹ́yìn ìgbà yẹn wọ́n kọ́. It's called fantasy. It strengthens relationship. It strengthens marriage. Oníkálukú ló ní deep inner thought ẹ̀. Àwọn kan á fẹ́ bára wọn sùn ní swimming pool. Àwọn kan á fẹ́ ṣe quickie. Tọ́n nílé express for partner wọn. Tó bá ti lè mọ fantasy ọkọ ẹ̀ àbí tọkọ ẹ̀ mọ fantasy ẹ̀ tẹ́yìn méjì dẹ́jọ́ agree tẹ́dẹ̀jọ́ ṣe. Ó máa strengthen bond relationship. You will not understand that. Torí pé bó ṣe ń gbé ẹ wọ́n jẹ́ ẹ̀jùlẹ̀ wọ́n ń gbé ẹ wọ́n jẹ́ ẹ̀jùlẹ̀ wọ́n ń gbé ẹ. Ó dẹ̀ dàbẹ́ ni pé bọ̀dẹ̀ èjìká tó ti fẹ́ jẹ́ ẹ̀jùlẹ̀ sí. Torí it shows a lot of anger, a lot of hatred, a lot of, that you voice out on Sisi Alagno. But at the end of the day, you thought we were going to hate her. We did not. You don't understand social media. You thought our ayé fi ṣẹ̀sìn wá drag ẹ̀ wá bully ẹ̀, we are going to hate her, we are going to ṣe kí ni ọmọ yẹn máa ké online. Ọ̀bí ó sì ṣe pàpà sùn bẹ́ẹ̀ ni ó sì ṣe lánàá. Learn to move on. When the relationship has turned sour, má bójú wẹ̀yìn, move on. Wọ́n ṣe dáadáa, wọ́n ò ṣe dáadáa, kò sí nǹkan tó kàn ẹ́. You have already claimed to us on this social media that you have moved on, you are not going to post anything concerning that. But this little thing that come out, you thought that this is going to bring them down. You jump on it. At the end of the day, what happened? Sorry for the essay. Ọmọ yẹn tún ṣe thanks. Ọmọ tó wọ́kọ́. Ọmọ yẹn wèrè ń jẹun lórí Sisi Alagno. Tó comment pé ẹ má drag Mewolaka because of me o. She's my mother o. Ìjà ìyá àtọmọ là ń jà. Ìgbà tó máa wá ju thanks kínní. Kí ló dé tí ò recognize ẹ pé ìjà ìyá ló ń bóun jà. Òun sọ̀rọ̀ bí abiyamọ ni. Torí ó mọ̀ pé agbọmọpa ni ẹ́. She thanks everybody. I think she even thanks Alabike or who. She thanks everybody. Àwọn tó ga jù ẹ lọ, àwọn tó jẹ́ pé ojú ẹgbẹ́, àwọn tó tún kéré jù ẹ lọ. Ó dẹ̀ mọ̀ọ́mọ̀ yọ orúkọ ẹ kúrò. Is that not enough for you to know that you are so irrelevant? Is that not enough? Ṣé o ti padà sí di gàrí ẹ̀ báyìí àbí? Àbó òun wẹkún mu ni. Wàá dín gàrí yẹn. Wàá kéle lórí. Ìkà ni ẹ́. Ìkà ló fẹ́ ṣe fọ́mọ yẹn. Ó wá ṣe kí ni? Ó reverse my love. Ibi títí Dorcas ti máa jáde nílé. Dorcas doesn't understand something. Wípé Mewolaka ò lè fojú rere wò ẹ́. You went there pé you and this person. You are a person tó jẹ́ pé you always feel like ìgbà tèmi àti ẹ̀ mi ò bú Mewolaka àjọjà. I've never updated for her. I've never dragged her. So we should be cool. You are forgetting one thing. Wípé see, when you are cool with somebody that fights with somebody else, that somebody else will not be cool with you. Ọjọ́ tí Mewolaka ti gba advert lọ́wọ́ ọjọ́ tí Sisi Alagno ti gba advert 1 million lọ́wọ́ Mewolaka, tí Sisi Alagno ti bounce sọ́dọ̀ ẹ̀ tó ti advertise fún. Mewolaka ti mú ẹ sínú. Ọmọ mo sọ pé tẹ́ bá wo ọ̀rọ̀ tí Dorcas sọ. Ó kàn sọ pé ẹ jọ̀ọ́ mà, ẹ má bínú mà. Ẹ wo update tí Mewolaka ṣe fún. Mewolaka ò kì í gbàgbé nǹkan, ó máa ń díyàn sínú ni, wéré ni. Irú àwọn yẹn,
irú àwọn Mewolaka yẹn ló máa ń jẹ́ kí Islam súnyàn ṣe. èèyàn tó bá jàre tó ò ní anything pẹ̀lú. in fact gan Sisi Alagbo àti Dorcas gan ṣe mọ̀ pé báìkì níná ṣe jáàmù ara wọn. ẹ jẹ́ n sọ bí tí Dorcas ti ṣe Mewolaka tí Dorcas ò mọ̀ pé òun ti ṣe Mewolaka. ṣe mọ̀ pé ìgbà tí ìyá Ikimọ́ tó ṣẹlẹ̀ Dorcas sọ pé òun fẹ́ fún ìyá Ikimọ́ ní 1 million. ìyá Ikimọ́ wọ́n dẹ̀ ti poison man dẹ̀ pé kó má gba ẹni owó lọ́wọ́ Mewolaka. so ìyá Ikimọ́ ò gbà. Dorcas sọ pé èèyàn tí mò ń pè gan tí ò fẹ́ gba nǹkan kan. Mewolaka wá sọ pé ìyá Ikimọ́ àkọsápò ló yẹ kó kọ owó yẹn because Mewolaka ń bá wọn Sisi Alagbo jà rárá time. ìgbà tí gbogbo ẹ̀ dẹ̀ switch Mewolaka ò expect pé àwọn Sisi Alagbo because initially Dorcas ti lọ sọ́dọ̀ ìyá Ikimọ́ so kò expect pé torí pé òun ti ń bá àwọn Alagbo jà kò expect pé àwọn Alagbo tún máa padà àbí àwọn àti Dorcas tún máa rìnrìn kóra. òun ti rò pé òkè o tóun ti ń bá àwọn Alagbo jà anybody that is friends with the Alagbos is our enemy. nǹkan tí Dorcas fi ṣe ni kì í ṣe pé directly you can offend somebody physically, spiritually, emotionally, financially any lee ló lè fi síbẹ̀. there are some people on this they are psychopath. ṣé o mọ̀ pé it will have make sense tó bá yẹ pé ìwọ àti Dorcas ẹjọ́ táwọn síra yín. but torí pé Dorcas is not with ìyá Ikimọ́, Dorcas is now with her enemy. Dorcas ti ṣe but Dorcas ò mọ̀ torí bọ́kàn Dorcas ṣe rí. number 2 Dorcas wá gbàdúrà tí Sisi Alagbo tó dẹ̀ yẹ kóun gbà ṣe mọ̀ pé 1 million yẹn ló fi ń jẹun ebi dẹ̀ ń pa wèrè tó dẹ̀ yẹ kóun gbà. number 2 ó ti ṣẹ̀ nìyẹn either directly, indirectly, physically, emotionally, financially ó ti ṣẹ̀ nìyẹn. kò di dandan kó o tẹ̀yàn mọ́lẹ̀ kéèyàn tó mú ẹ sínú. Dorcas mọ̀ pé Mewolaka ti mú òun sínú. Mewolaka ò rí opportunity láti attack Dorcas láti join ni ò bá ti attack ẹ̀. ẹ̀dẹ̀ rí bí Dorcas ṣe máa ń ṣe Sisi Alagbo wọ́n ń ta kinní kan fibroid wọ́n ń ta kinní kan engineer Coren wọ́n ń ṣe kinní kan ẹ bá wọn patronize kinní yẹn ó ti ṣe orí Mewolaka tún gbóná níbi tó ti ń dín gàrí. èèyàn tí ẹ lè máa fa eruku gàrí símú gan eruku gàrí àti eruku ẹyin náà símú kórìí ẹni yẹn pé nà kó tún wá dàjà bùborí nídìí iná àrò ní 2026 wá sọ pé èjìká ó nífẹ̀ẹ́ lòún fi mú wo asthma ló máa gbẹ̀yìn ilé ayé ẹ̀. torí pé initially kì í ṣe gàrí ló fẹ́ dín kó máa gbowó social media tó bá yẹ kó ń gba bíi 5 million per month lórí social media kò ní dí gàrí láéláé. but Dorcas lásán àgbo tó ń kiri fún àgbo tó ń advertise fún kínní ṣe bí online ni ẹ ṣàròyé tí Dorcas gbà ìgbà tí Mewolaka dẹ̀ fẹ́ ṣe appearance àti non-appearance 1 million ló bá dé ó tó kó bínú. ó fi pé Dorcas gbàjẹ́ lẹ́nu ó fi pé Dorcas ṣe ló ṣàti yé yín kò ní ìdíkà ló ṣàti yé yín àti fi gbogbo ẹnu sọ̀rọ̀ gan nǹkan tí ẹlòmíì lórí social media kò ní yé tí ò bá ní yé kò ní yé orí ẹlòmíì ti dọ́ta gbogbo ibi tó ti ń bá Dorcas jà nìyẹn tó mú sọ́wọ́ pé ìwọ má wọ̀rẹ́ ọjọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ I will come for you. but torí pé Dorcas ò ṣe nǹkan kan so kò rí opportunity láti come for Dorcas. comment tí Dorcas wá drop sórí kíní ẹ̀ tí òun ṣe pé ó bú ẹ o tọmọ yẹn sọ pé ẹjọ́ máa ẹ má bínú ó ṣe update ni ṣé o mọ̀ pé èèyàn tó ti mú Dorcas dàbí èèyàn tó fẹ́ sun jẹjẹrẹ tó wá fi po para ó kàn ju update pé ìwọ náà ìwọ tó bú mi níbo ni Dorcas ti bú ẹ. ibùkún tó bá bú ẹ tẹ́lẹ̀ rẹ̀ ṣèbó wá bẹ́ẹ̀ sìn èèyàn yẹn gbé rẹ̀ kúrò lórí page ẹ̀ ó wá sunday comment ẹ̀ ọ̀gá ibì kan ní náà gbàgbé ó dẹ̀ wá sọ pé má bínú mà ó tún fi mà sí àpọ́nlé lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn ẹ dá dùbúlẹ̀ pẹ̀lú ìjáàbù kẹ́ ẹ kó gíbo wèrè àbùkù ni ẹ nà tìjáàbù
Even Dorcas will be like, wow. Alabike update. Alabike sọ pé but òun ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o, because òun ò lè jẹ́ kó máa rí oko from ìdí ẹnìkan sídìí tòun o. Ó ní òun ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Ó ní but òun ò rí big deal bẹ́ẹ̀. Mewolaka tún mú Alabike. Alabike ó ní ìwọ ọmọ ẹrú, ẹ máa gbọ́ nǹkan tí Mewolaka sọ. Ìwọ ọmọ ẹrú tó gba 1 million, rántí èèyàn tó gba 1 million the last time, rántí ibi tó wà, ẹ wo, ẹ fi ilẹ̀. Ṣẹ́yìn ò gba 1 million lọ́wọ́ Sisi Alagbo? Ọmọ ẹrú kọ́ nìyẹn. You are a blogger. You collect non-appearance 1 million lọ́wọ́ Sisi Alagbo. Alabike is a blogger. She collects empowerment 1 million. 1 million ojú 1 million lọ́wọ́ ẹ̀yìn èèyàn mi. So kò sẹ́nibọ̀dì tó ní rẹ́sípì wèrè ìkànnì gbogbo wa lórí social media. Gbogbo àjọ ń ṣàgbé ni. Tó bá sanwó, kò sẹ́yìn kankan tó wá jókòó sórí social media. Ẹ kàn fẹ́ gbọ́rọ̀ ni. Ọ̀rọ̀ tèmi ló dẹ̀ máa dùn ni. Dorcas, always stay on your lane. People don't like you like that. But let them hate you. Always stay on your lane. I know you were not expecting something like that. For somebody to share, to baja, to boo, to share nkankan. And all of it. Lizzy tó ń pe Mewolaka ní wèrè tútù. Ṣé Lizzy wá jẹ̀bi? Ṣé Lizzy ò mọ nǹkan tó ń sọ ni? Tó sọ pé jìkà poverty ló ka lára. Torí pé kò expect pé bí Sisi Alagbo ṣe kúrò lọ́dọ̀, kò expect pé business á tún boom jù bẹ́ẹ̀ lọ. Ó rò pé ọmọ yẹn torí pé òun ló ń gbé wá, ọmọ yẹn torí pé ó ti kúrò lọ́dọ̀, ọmọ yẹn máa wálẹ̀ ni. These are people that bring people up for themselves, so that for the rest of their life, the people will be indebted to them. They are not like you, Dorcas. Tó bá ti lè ṣoore fún yàn tó ti ṣe kinní fún yàn, wá fẹ́ ni yẹn lẹ̀ kó tún lọ máa ṣe kinní. Ó ní fún lọ́rùn pa báyìí. So lè jọ ṣó tí wọ́n sọ mindset èèyàn tó lè mọ̀ sọ pé Dorcas wà respectful gan. Mindset èèyàn. A lot of people lórí social media ayé wọn ti bàjẹ́. You have a very, very lovely heart. So they will not understand. They cannot understand you. Èèyàn tó ti fi iná gàrí sórí nínú ìjàbù ní òru burúkú tó mú Naija yẹn. Kí ló expect? Ọkọ ẹ̀ lówó, ọkọ ẹ̀ ò lè ra industrial machine fún. Ọkọ ẹ̀ lówó kò lè gba àwọn èèyàn tó máa dí gàrí yẹn kó ṣe warehouse fún. Ìjàbù ń yamọ lọ́rùn, ó ń yamọ lára. Inú ìṣẹ́ ló ti ń wèrè. Báwo ló ṣe fẹ́ kó lórí burúkú pàdé olórí ire? Kò possible. They will always hate you. Látọjọ́ tóun àti Sisi Alagbo ti jà, máìdí Sisi Alagbo ti kúrò ńbẹ̀, ọmọlọ́mọ ọjà ẹ̀ ló ń polówó. Kò tọpinpin ẹ̀. Mewolaka máa tọpinpin ọmọ yẹn ni. Ìwọ dẹ̀ rèé, o ò mọ nǹkan kan nípa nǹkan tó fàjà wọn, o ò dá sí, jẹ́jẹ́ tiẹ̀ ló wà. In fact, gan by metrics gan, you are not even supposed to be with Sisi Alagbo. Torí pé àwọn ìyá ikímọ́, tèmi torí pé wọ́n drag Dorcas ni. Tán búlí ọmọ yẹn pé kó má gbowó lọ́wọ́ Dorcas. Pé Dorcas fẹ́ sọ̀rọ̀ ìyá ikímọ́ di ọ̀rọ̀ Sisi Fọlá Tinubu. Gbàtọ́ ọmọ ó dẹ̀ bring love tẹ́ẹ̀dẹ̀ fẹ́. Ó dẹ̀ gbé love ẹ̀ lọ sọ́dọ̀ àwọn tó appreciate ẹ̀ ló bá tán. Dorcas, always stay on your lane. Má máa jẹ́ kó máa fojú ẹ̀ wọlé. Má máa jẹ́ kó máa fi rẹ́rẹ́dẹ̀rẹ̀dẹ̀ lórí social media. Who is Mewolaka? Aggression kìíní. Wo bó ṣe pass aggression. Aggression Sisi Alagbo. Ó pass ẹ̀ sí ẹ. Ó pass ẹ̀ sí Alabike. Ṣé o ti rí pé ẹni yẹn o midlife crisis ni? Ilé ọkọ yẹn tún ti gbóná mọ́. Ìdí gàrí gbóná mọ́, ilé ọkọ tún ti gbóná, ọmọ tó tún lọ jágbà ó tún ti gbóná mọ́. The next thing tó ṣe ń sìn báyìí, ó fẹ́ kúrò ńbẹ̀. Ẹ máa gbọ́ excuse ló tún máa sọ. Èjìká ti yẹ sọnù. Tí Lizzy bá ṣe show fún báyìí, àwọn máa sọ pé Lizzy kò dáa, ó wà extreme. Ṣé Lizzy wà parọ́ ń sìn? Èmi ò bú ẹ o Mewolaka, nǹkan tó ṣe ló gbà. Torí gbogbo adúrú rọ́ tó pa mọ́mọ́ yẹn.
gbogbo nǹkan tó sọ kì í ṣe òótọ́. Ó bẹ lóòótọ́, Sisi Alagbo bẹ lóòótọ́. But at least she's not a pretender like you. Ìwọ tó kàn ń kó kiri, tó ń dóko kiri, tó ń fẹ́ ẹ káàkiri. She's not a pretender like you. Òṣòbò yẹnyẹnyẹ tó ẹ. Ìwọ ti gbé ilé ọkọ ẹlẹ́karùn-ún, ẹlẹ́keje ló wà yìí, tó ṣáà ń kó kiri ni. Kò síbi tó gbé ẹ, kò síbi tó ti rí ìdíjókòó sí. Ilé ọkọ ẹlẹ́kejì ni ọmọbìnrin yìí wà. So by metrics, Sisi Alagbo ṣì bẹ̀tà ẹ, ó ṣì mọ géèmù yẹn rànnù jù ẹ lọ. Ìwọ kọ́ ló, you are not even fit to talk about Sisi Alagbo. You are not fit. But payment, hunger, wípé ọmọ yẹn fi ẹ́ lẹ̀, ọmọ yẹn ò wálẹ̀, nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn. Ìtìjú lọmọ yẹn fún ẹ pé kó má drag ẹ. Torí ó mọ̀ pé ó ń bọ̀ wá fi ẹ̀ṣẹ̀ sìn, ìgbà tó ṣe thank you, ṣó thank you ẹni. So gbogbo ẹ kó má drag ẹ on her behalf yẹn. Ó fi tì ẹ́ síwájú ni pé ẹ yàgò fún olórí burúkú, ẹ jẹ́ kó jẹ́ ká rọ́nà lọ. Nǹkan tó fi ṣe fún ẹ nìyẹn. Ó mọ̀ pé ọmọ yẹn gbọ́n ni. Well, it is what it is. Díẹ̀díẹ̀ ni wàá yín máa show lórí social media. That is just it. But sórí dọ̀gá tó fẹ́ lọ náwó gan yẹn, wàá tẹ́ o. Àwọn odó ò gbádùn. Wọ́n tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀, wàá gbàgbé pé o dí gààrí rí. Wàá wọ depression pẹ̀lú kíní gààrí yẹn. Sórí báwọn èèyàn ṣe máa ń gbé ìkòkò gbígbóná sórí yẹn, bó ṣe máa gbé sórí tó máa sá lọ nìyẹn. Má gbé aggression ayé ẹ tó ti bàjẹ́ àbí frustration tó ń go through. Má gbé lọ sọ́dọ̀ Dorcas. Heart ẹ clean ló ṣe wá bẹ́ẹ̀ tó tún respect ẹ. Ó dẹ̀ tí wá ṣe kí ni o ti wá kábùkùn látẹ̀lé lọ nìyẹn. That is it. Tó bá pọ́n ẹ lé, ìwọ náà pọ́n rẹ lé. If Dorcas said ẹjọ́ máa ẹ má bínú, ìwọ náà sọ fún pé mi ò ní gbà o, you know, just give her kíní. Don't give her, you know. Well, wàá gbọ́n ìgbẹ́jọ́ ẹ jẹ́ àmà lọ, ẹ jẹ́ àmọ́ nǹkan tẹ́ bá fẹ́ in the comment section.